ìgbàkúùgbà tí mo bá gbọ́ táwọn èèyàn bá sọ gbólóhùn yìí jáde pé èké dáyé àsàá dápòmù, ẹ̀rín a sì pa mí títí torí pé a sì fọ́ gbólóhùn gbáà ni. Ará ìlú Apòmù, mo kí yín o, mo kí gbogbo olóyè ìlú, mo kí kábíyèsí orí adé àti gbogbo ẹ̀yin ọmọ ìlú Apòmù nílé lóko lódò lẹ́yìn odi. Ọ̀rọ̀ òní ọgbọ̀dọ̀ yín kọjá, ṣùgbọ́n kì í ṣe láti fi ṣe láìfì ká kàn ṣàlàyé fọ́pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n ń lọ́ọ̀dì gbólóhùn tí ò dáa mọ́ lu yín ni. Wọ́n á wí pé èké dáyé àsàá dápòmù. Àkọ́kọ́ nínú ọ̀rọ̀ ni pé èyí wa ti ṣe tá a fi ran ọ̀rọ̀ àsàá mọ́ ìlú Apòmù. Ṣé ìlú Apòmù ni wọ́n ti kọ́kọ́ fín tábà ni tàbí tí wọ́n ti kọ́kọ́ fi adírá sórí ahọ́n? Ṣé ìgbà tí èké dé ilé ayé ni àwọn ará ìlú Apòmù tó mọ ohun tí ń jẹ́ àsàá ni àbíbò? Ìgbà wo gan-an wá lè kí ọ̀hún délé ayé? Ẹ jẹ́ a rántí pé àìsọ̀rẹ́ á mọ́ ṣàbòsí, kò sí bí ọ̀rẹ́ méjì tàbí jù bẹ́ẹ̀ lọ ó ṣe wà tí wọn ò ní ṣe èké, bó tiẹ̀ jẹ́ pé èjìlọ̀rẹ́ dùn mọ́ ọ̀rẹ́ ò yẹlẹ̀ tà, torí ẹnìkan ní sọ̀rẹ́ èèyàn méjì pọ̀, èyí ń kọ́ la bá wá lónìí. Ọ̀rọ̀ èké là ń sọ. Ẹ wá wò ọ̀rẹ́ yìí sí láì ṣàbòsí bí mo yẹ sọ, àbòsí kan póríṣi méjì ni, èké sì nìkan nú ẹ̀. Sí ohun tá a wá ń sọ ni pé ìgbà tí ìlú Apòmù bẹ̀rẹ̀ wọ́n ń sọ̀rẹ́ ń gbà náà ní gbogbo ìlú ọ̀hún ni, àbí ohun tí wọ́n ń sọ ni pé bí wọ́n ṣe dá ìlú Apòmù pẹ̀lú èké ni wọ́n dá, tó sì jẹ́ pé ìgbà náà ni wọ́n ṣe àwárí àsàá, torí kò kàn yé mi ni o. Ṣé ìlú Apòmù ni wọ́n ti kọ́kọ́ rí àsàá ni? Ìbéèrè pọ̀ bẹ́ẹ̀ tá a bá ní ká máa béèrè kí ló dá àwọn ìlú yòókù ń gbè ké dáyé, àbí ká tún béèrè pé ṣé kò sí àsàá nígbà tí wọn ò tí ì dá ìlú Apòmù lẹ̀ ni. Tó ẹja kúrò ń bẹ̀ ná, ṣé ẹ mọ̀ pé ọ̀rẹ́ gidi ń bẹ, ọ̀rẹ́ búburú sì wà. Fọ̀rẹ́ rẹ hàn mí kí n mọ irú èèyàn tó o jẹ́. Bágùntàn bá járìn àwọn baba wa ní yóò jẹ̀gbẹ́. Bọ́mọ burúkú àtọmọ gidi bá ń bára wọn ṣọ̀rẹ́, ọmọ burúkú lè tipasẹ̀ ọmọ gidi dọ́mọ rẹ o, bẹ́ẹ̀ náà lọmọ gidi sì lè tipasẹ̀ ọ̀rẹ́ dọmọ burúkú. Ọmọ wa ò ní sí ni bá rìn. Ní báyìí ẹ sì jẹ́ àṣàkíyèsí pé bí èké ṣe ń pọ̀ sí l'Apòmù náà ń fojoojúmọ́ pọ̀ sí láyé òde òní. Àwọn ọmọ science student bí orin olórin rírẹ ohun tí ò yẹ papọ̀, àdàlù àwọn tó lè dáni lórí rú l'Apòmù. Ọ̀rẹ́ wa, bọ́ ọ bá rí ike ẹlẹ́rìndòdò lọ́wọ́ àwọn ọ̀dọ́ àbí àgbà míì lóde òní, pàápàá jùlọ tó wá lọ jẹ́ ẹlẹ́rìndòdò tá à ń pè mọ́ òbí, ó ṣòro ó gbà mú o. Mo rántí èké lábúlé wa àyè Balógun gbà náà. Bọ́ọ̀ bá ti rẹ mu bàbá sàlàkọ́, àwọn Apòmù lókù tọ́ ra, torí wọ́n ti fi ewé tí ó jẹ́ kí ẹmu máa ṣe ni lójú báyìí tẹ́lẹ̀ akèrègbè. Egungun wa lé nílé òsì kọ́mọ tí ò wá lágbájọ́ wá gbárù ẹmu ọ̀hún mu. Ṣùgbọ́n kí àwọn àgbààgbà abúlé ó má bàa mọ̀ pé àwọn ọmọ wọn ti ń mu igbó ni wọ́n ṣe ń fi ewé tẹ́lẹ̀ inú akèrègbè ẹmu tí wọ́n fẹ́ so mórí ọ̀pẹ. Ewé tábàlẹ̀ lòmíì ń lò, ojú àwa le kankan níṣèṣì mẹ́mu. Bọ́ ọbẹ̀ kan nú abọ́ ẹlòmíì tó wá ní wúrúwúrú dúdú díẹ̀ lójú, ó lè má jágun mu jẹ̀dí, ṣùgbọ́n kó jẹ́ ń tà ń wí yìí. Ó ṣòro ó gbà mú o, ṣùgbọ́n kó bí àbọ̀ rẹ̀ má bàa mọ̀ ni. Ṣẹ̀rí pé wọ́n ti fi èké kọ́gbọ́n, wọ́n ti fìwà burúkú kún ṣe. Irú àwọn tó ń ṣẹlẹ̀ rèé tí wọ́n fi sọ pé èké dáyé àsàá dàpòmù. Èké dáyé àsàá dàpòmù. Èké dé ilé ayé àsàá di èyí tí wọ́n ń pò mọ́ mẹ́ẹ̀mú tí ò ṣe é ṣàdédé gbàmú mọ́. A ti sọ tẹ̀kọ́ lẹ́ẹ̀kan, bó o ní ti kùnú, zobo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí náà èké dáyé àsàá dàpòmù ni o, kì í ṣe èké dáyé àsàá dàpòmù. Ẹ ràn wá lọ́wọ́ nípa títẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára ti kàkàkí ọ̀rọ̀ wọ̀nyí. Kẹ́ ẹ má sì gbàgbé láti subscribe sí YouTube channel wa. Ẹ bá wa ṣe àpínká fọ́nrán yìí, ẹ fi èrò ọkàn yín ṣọwọ́, kẹ́ ẹ sì nífẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú. Èdè Yorùbá ò ní dàtẹ̀mẹ́rẹ̀ o, ẹwà rẹ̀ ò ní wọmi, ògo rẹ̀ ò ní dìbàjẹ́. Tiyín náà àwa máa dà títí láé. Gbénga Ọláṣẹ́yìndé lórúkọ mi, ọmọ bàbá onípẹ́pẹ́yẹ, kàkàkí ọ̀rọ̀.